ticket tá a jọ sọ̀rọ̀ ẹ̀ lélẹ̀. Okay. Inú ni mo ti lọ fi ajú. Okay. Bá ti wá fi rajú tó bá ti délé. Ọmọbìnrin tó bá ti rí ọmọ máa nífẹ̀ẹ́ rẹ̀. Ṣé pé láti fi sọ́jú mi sí máa ó ti tán? Ó ti parí. Ṣé sàdá fẹ́lẹ́ rẹ̀ máa gbà fún mi? Lẹ́sẹ̀ lẹ́kẹ̀ sí. Wait, what of Ìyábọ̀ Òjó? Ìyábọ̀ Òjó láì jẹ̀ náà. Thank you, Jesus. Thank you, my Jesus. Ẹ jẹ́ kí n tètè máa lọ. Thank you. Sandra, Bernadette, Sandra, Bernadette, ṣé àfikún lélẹ̀ ni? Ẹ bí lè ṣe dàbí kàtún. Ó àjọ máa ní kí. Olórí búkú ara yín dìdìrín ń díró bó. Ọmọlátọ́ wá ṣí èrè lábí. Ìfìlà yìí tàbí arúgbó olórí bọ́lọ́nù kí bàbá yín kó bàbá mi fìlà. Àyíká kìkì ṣé mi lọ bá sọ̀rọ̀ kọ́ nígbà fún mọ́mí dájú ẹ̀ kó ṣì dànù jọ. Ṣé irú ẹ̀ lọ sọ? Ìdí yìí. Ọmọbìnrin tó bá ti rí ọmọ máa nífẹ̀ẹ́ rẹ̀. Òye lè fún mi lájọ. Kí ló ṣẹlẹ̀ gan-an? They give me juju share is because of Afini and she's pushing me up and down. You never see anything. You never see anything. Yeah. Yes, I.